Many felt killed as Amotekun herders clash in Oyo. Hello guys, you're welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Men of the Oyo State Security Network Agency, popularly known as Amotekun Corps, on Saturday morning clashed with some herders in Ayete in Ibarapa North local government area of Oyo State, which it was gathered that some persons were killed. It was also gathered from a reliable source that Amotekun Corps, while still searching for some kidnapped victims in the forest, had encountered some herders in a shed in the forest, and they immediately took to their heels, inciting the security personnel. The source said Amotekun personnel alongside hunters and vigilantes had stormed the forest after a kidnapped victim was released 3 days ago following the payment of 5 million naira ransom. The source further said the victim, a farmer who was adopted last week, claimed those who adopted him were herders, and that was why the security agencies stormed the forest, which he claimed he was kept. The security personnel then followed the herdsmen who ran to their cluster in the forest, and before anyone knew what was happening, they had hacked a vigilante man who was part of the team. This then resulted in a full clash with the herders in the forest. I can't, however, say if people died, the source said. They are only waiting for the last order to strike. Already want to kidnap. Elomi after paying millions. Want to pay oku and our gbende. Wọ́n gbé obìnrin, wọ́n rape obìnrin. Wọ́n rape ọmọ lójú bàbá ẹ̀. Wọ́n rape ìyàwó lójú ọkọ. Yorùbá ò ní wà ẹranko wọn yẹn. In tó dẹ̀ claim ní pé a jẹ́ Nàìjíríà, a láṣẹ àti lé wọn kúrò lórí ilẹ̀ wa. Ẹ máa bọ̀ ẹ súnmọ́ bí. Àwọn olórí wa dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ fọwọ́ bò wọ́n, wọ́n dẹ̀ fọwọ́ fẹ́ wọn bíi pé wọ́n mọ̀ fi wọ́n sílẹ̀ to suppress us. Ìyẹn làwọn ọmọ Yorùbá tó wá wà ní òkè òkun àtàwọn àgbààgbà Yorùbá. Ọ̀rọ̀ yìí involve àwọn Afẹ́nifẹ́re, àwọn Yorùbá summit, àwọn àgbà gidi wọ́n ti dìde, àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà nínú ṣọ́ọ̀bù yìí o, pé kí Yorùbá kó ṣe kí ni o, kí Yorùbá dá dúró. Àwa wá ń create awareness fáwọn èèyàn orí majority ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Number one, àwọn iṣẹ́ kan wà tá a máa ṣe tí Yorùbá máa dá dúró torí ìgbà tí nǹkan kan bá máa jáde tá a fẹ́ sign gbogbo ibi náà la ṣe máa pín dé, gbogbo ilẹ̀ Yorùbá la máa pín sí, kó má di pé ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ la ṣe ń sọ fáwọn èèyàn pé báyìí báyìí ló ń ṣẹlẹ̀ o. Then kí kálukú náà mọ̀ bó ṣe tètè máa safe territory ẹ̀ tó ṣe tètè máa nípa ti security kó múra sílẹ̀ torí àwọn ará bí anytime wọ́n lè bẹ́ síta o, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ lọ kó má di kó bá wa láàbò. Òun la ṣe dìde pé ẹ̀yin bàbá wa, ẹ̀yin àgbà wa gbogbo ẹ dìde bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá kò dáa, ẹ support wa, ẹ support àwọn ọ̀dọ́ láti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ nínú oko ẹrú tá à ń wọ̀ lọ. Tẹ́ ẹ bá ti mọ̀ àti rọra ń wọ oko ẹrú lọ tá a bá ṣe. Ṣé bá rọra ń wọ àti wà ní oko ẹrú la wà. Èmi ṣókí ni o máa fún àwọn ọ̀gá wa láyè láti sọ. Ẹ ṣé màmá mi, ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé níbikíbi tí ẹ ti ń wò wá, Ọmọlúkà lèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí o. Mo wà nílùú Ọ̀gbàgì Àkókó, ìlú Ọ̀gbàgì Àkókó la wà yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé nínú ìrìnkèrindò bí a ṣe máa jẹ́ kí àwọn ọmọ Yorùbá mọ̀ wípé ilé ti tó lọ. Gbogbo àwọn bàbá mi tó wà níbí tí wọ́n ń gbọ́ mi, a rí àwọn tó jẹ́ ọ̀dọ́nú wọn, a dẹ̀ rí àwọn tó jẹ́ bàbá fún wa. Gbogbo yín lẹ mọ̀ wípé nígbà tí Yorùbá dá ṣèjọba tiwọn tí wọ́n ń pè ní Western Region, gbogbo yín lẹ mọ̀ pé lókè téńté ni Yorùbá wà, àbí mo parọ́? Ẹ dá ẹ̀yin tẹ́ jù mí lọ. Ṣé mo parọ́ ni? Yorùbá ló ní first television station ní gbogbo Africa. A ní TV kí France tó ní. Àwa la ní first radio station. Àwa la ní first university ní gbogbo West Africa àti second one ní gbogbo Africa. Àwa la ní first free education. Yorùbá ló kọ́kọ́ ṣe first free health láti ọmọ ọdún kan títí dé ọmọ ọdún 18. Àwa la ní. Àwa la kọ́kọ́ kọ́ ilé ìtàn pẹ̀lú àwòṣí fìlà ní gbogbo Africa. Cocoa House nìbàdàn àwa la kọ́kọ́ kọ́. First stadium ní gbogbo West Africa àwa la kọ́kọ́ kọ́. Liberty Stadium tó wà nìbàdàn àti bẹ́ẹ̀ lọ.
airport tó sì busy jù, the most busiest airport in the whole Africa, àwa la kọ́ tó wà lẹ́kọ̀ọ́ yẹn. Though wọ́n ti di kọ̀ǹdẹ̀ o, àwọn ìjọba ti sọ di kọ̀ǹdẹ̀ o, ṣùgbọ́n gbogbo nǹkan t'Awólọ́wọ̀ ṣe wọ̀nyí lè ní ńkọ́ bo ni gbogbo ẹ̀ wà, ó ti di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ, kò sí èyí tó wúlò mọ́. Yorùbá dẹ̀ ni Ọlọ́run pọ́n wa lé, kò sí nǹkan tí Yorùbá ò ní, alọ́pọlọ. Ìlú yìí ni former CBN governor ló ti jáde. Ẹjọ́ ṣé wọ́n lè fi dẹ̀ǹpẹ̀ ṣe CBN governor? Ẹ bá mi rán mi létí orúkọ wọn. Ọládélé Sànúsí, former CBN governor, ìlú yìí ló ti jáde. Ṣé wọ́n fi dẹ̀ǹpẹ̀ ń ṣe CBN governor ni? Kó tó lè di DMD ní báǹkì kan, wà á ti ka gbogbo ìwé, wà á ti ka economics, ka accounting, ka gbogbo ẹ̀ àti Nàìjíríà tòkè òkun. Ìyẹn fi hàn pé Ọlọ́run fi ọpọlọ ó fi jíǹkì Yorùbá lọ́pọ̀lọpọ̀. Kò sí nǹkan kan tí Yorùbá ò ní. Tó bá sọ nípa àwọn ọ̀rá ilẹ̀ tó ń pè ní mineral resources, Ọlọ́run fi jogún fún wa. Ìlú Ọ̀gbàgì la wà, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé. Ọ̀gbàgì Àkókó tó bá sọ nípa mineral resources, Ọlọ́run fi kẹ́ wa o. Alépo l'Ondo State, alépo ní Badagry epo wà ńbẹ̀, Ìjẹ̀bú Waterside epo wà ńbẹ̀, a ní gold, a ní limestone, a ní iron oil, a ní alkaline, a ní bitumen, a ní uranium, as many as it is. A ní igi. A dẹ̀ ní timber. A ní timber, palm wine. So yes, ara àwọn orílẹ̀-èdè tó yẹ pé wáìnì náà fi ń ṣọ̀rọ̀. Àwọn France nǹkan tó ń ṣe jù nìyẹn. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lórí gbogbo nǹkan tá a ní, ìyà ló ń jẹ àwa ọmọ Yorùbá wa, bí mo parọ́ dádì mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe jókòó yìí lẹ́yọ̀lẹ́yọ̀ kò sí nínú yín tí wọ́n á lù tí ò ní kó graduate méjì jáde nínú ilé ẹ̀. Tí n bá parọ́ ẹ máa já mi pé ó kéré ẹ̀ ní graduate. Ẹ kó graduate méjì jáde tí ò dẹ̀ níṣẹ́, àbí mo parọ́? Ṣebí ìjọba ló ní ká lọ school. Ṣé ń gbọ́ mi? Ṣebí ìjọba ló ní ká lọ school. A lọ school yẹn dé ẹ̀ fún wa níṣẹ́ ṣe. Ẹni ká lọ sóko. A lọ sóko ẹ kó Fúlàní kó màlúù, wọ́n wá jẹ oko wa. Wọ́n bà gbogbo oko wa jẹ́. Ṣé rí, mo fẹ́ bẹ̀ yín ni, a máa béèrè question lọ́wọ́ èèyàn méjì mẹ́ta. Because gbogbo bí nǹkan ṣe ń lọ yìí, wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Fúlàní ti yí wa ká o, wọ́n ti wọlé tọ̀ wá o, wọ́n dẹ̀ ní plan. Kò yẹ kó ọmọ ẹlẹ́ran kó ṣe kí ni, kó jẹ egun. Kò yẹ kó ọmọ aláṣọ kó wà kísà. Àwa Yorùbá la lọ́gbọ́n. Ẹ bá dé Amẹ́ríkà, àwọn ipò ńláńlá làwọn ọmọ Yorùbá wà ńbẹ̀. Tẹ́ ẹ bá dé London, ipò ńláńlá náà wà káàkiri àgbáyé. Ẹ̀bẹ̀ la bẹ̀ yín, ẹ̀yin bàbá wa. A ní ká wá sọ fún yín ni wípé Yorùbá ti ṣetán à ń lọ lé o, kọlọ́múdámú ìyá ẹ̀gbẹ́. Mo fẹ́ béèrè méjì kan lọ́wọ́ gbogbo yín, mo dẹ̀ fẹ́ kí gbogbo yín dá mi lóhùn. Ẹ dá mi lóhùn unanimously, kẹjọ sọ, mo fẹ́ gbọ́. Àkọ́kọ́ ìbéèrè yẹn ni pé àwa àtàwọn ará òkè ọya ṣé kan ni wá? Wọn àwọn tó ń gbọ́ lórí rédíò gbọ́ dáadáa. Mo ní ṣé kan ni wá àtàwọn ará bí? A kì í ṣe kan. Ẹjọ́ ṣé èdè kan la jọ ń sọ? Ẹ kí wá ló ń jó orílẹ̀-èdè kan? Ṣé orílẹ̀-èdè kan ní Nàìjíríà? Ẹ dáhùn, ẹ má bẹ̀rù. Ṣé orílẹ̀-èdè kan ni wá? Ṣé èdè Fúlàní ò yàtọ̀ sédè mi? Ṣé àjọ ń bára wa sọ̀rọ̀ báyìí, ṣé àgbọ̀n nǹkan tá à ń sọ? Ṣé Fúlàní lè jókòó bí eléyìí kí máa bá wọn sọ Yorùbá? Ṣé wọ́n lè gbọ́ ohun tí mò ń sọ? Ọ̀dọ̀ wo la wá fi wá jẹ́ kan? Tí n bá múra ní múra Yorùbá, akànfẹ́ kẹ́ rí vẹ́ẹ̀sì ni mo like máa dírẹ́sì ní dírẹ́sì Yorùbá. Tí n bá múra tí mo mú agbádá mi tí mo ka bí eléyìí tí mo dé fìlà ilé tí ajá tí mo wọ kẹ̀m̀bẹ̀ mi sí. Ṣé ìmúra mi ò yàtọ̀ sí ti Fúlàní? Òdà kí la wá fi dọ́gba, kí la fi jẹ́ kan gan-an? Àwọn òyìnbó ló fi tipátipá so wá pọ̀, ẹ̀yin èèyàn mi. Wọ́n dẹ̀ so wá pọ̀ torí kí ni? Torí ọrọ̀ àti àlùmọ́nì tó wà nílẹ̀ Yorùbá kan lè jọba lé lórí. Wọ́n dẹ̀ jọba lé lórí lóòótọ́, àwa nìyà ẹ̀ ń jẹ o. Àwa la ń jìyà ẹ o, àtàwọn ọmọ yín. Àwọn bàbá ńlá wa tó dẹ̀ yẹ kó jìjà yìí, wọ́n gbà wá. Gbogbo wọn kọ̀, wọ́n fọwọ́ lé rán wọn wòran. Àwọn tí wá fail
ṣó wá yẹ káwa fèlì sílẹ̀ dà wọ́n ọmọ wa kí la fẹ́ fi sílẹ̀ dà wọ́n ọmọ wa nígbà tí Fúlàní bá gba gbogbo oko tó máa wà lọ́wọ́ tán làwọn ló nílẹ̀ tá a bá lọ tẹ kú tẹ lọ bí tágbà ń lọ Ọlọ́run á jẹ́ kí gbogbo yín ó pẹ́ láyé tẹ bá lọ bí tágbà ń lọ kí lẹ fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ yín ìdá tí Ọlọ́run dá ilẹ̀ Yorùbá a ní mineral resources ju orílẹ̀-èdè Israeli lọ ṣé àwọn pẹ́ nǹkan báìbù dáadáa wọ́n ní Ọlọ́run fífi ilẹ̀ tó ní wàrà àti oyin ó fi kẹ́ wọn ní Israel wọn ò ní fàdámà land tó ilẹ̀ Yorùbá ilẹ̀ wọn ń pè ní fàdámà ilẹ̀ àkùrọ̀ tó ní ọ̀rá téèyàn lè fi ṣe oko mechanized farming náà ń jẹ jù ní Israel ẹ lọ bèrè wọn ṣe yíká ọdún náà ń jẹ àgbàdo yíká ọdún náà ń jẹ ṣu náà ń jẹ gbogbo nǹkan àwọn fruit watermelon èèyàn mi kan gbé watermelon wá láti Israel watermelon táwa ń jẹ ń bí wọ́n gé watermelon yẹn bí eléyìí sí méjì báyìí gígé tán gé ẹ lè rí seed ẹyọ kan nínú ẹ seedless mo wá bù díẹ̀ nínú ẹ mo ní mo tẹ̀ fẹ́ wo bó ṣe rí mo fi sẹ́nu ẹ gbà mí gbọ́ ó dàbẹ́ ni pé wọ́n da ṣúgà sí ni bíi ṣúgà fresh wọn ò ní gbogbo ọ̀rá ilẹ̀ wọn yẹn wọn ò ní tó wa mechanized farming náà ṣe ọsàn tá a mú yìí táwọn bá fẹ́ gbìn lọ́dọ̀ wọn wọ́n máa so mọ́ igi bí eléyìí àwọn igi bí eléyìí tó máa gbé dúró wọ́n á so mọ́ tá a fi so tí wọ́n máa ka tó máa fi ṣe mechanized one igi ẹ̀ ń hù níbí táwọn adé ìrèká tá a mú ilẹ̀ tó ní ọ̀rá jù Yorùbá ni Ọlọ́run pọ́nlé pẹ̀lú ilẹ̀ ọlọ́ràá jù ṣùgbọ́n àwa gangan ni ìyà jẹ jù abẹ́fẹ́ sọ fún mi pé ìyà ò jẹ wá ni sẹ́yìn lè kú gìrì báyìí kẹ́lẹ́ fẹ́ lọ ra báàgì ráìsì dádì ẹ lè kú gìrì tẹ́lẹ̀ fẹ́ rà á ẹ lè kú gìrì báyìí kẹ́lẹ́ fẹ́ dábàá pẹ́ fẹ́ gba odidi ilé 150,000 ṣé ẹ mọ iye tó ń ta sìmẹ́ǹtì báyìí ó ti kọjá agbára 3,300 ẹ̀yin tí ẹ try 3,500 ní l'Ákúrẹ́ 4,000 ní l'Oǹdó Oǹdó làwọn ti wá tó ti join wa nínú ìrìn kí ni mo fẹ́ mú jáde ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi tẹ́ wà ń bí ìyà ń jẹ Yorùbá o tá a bá lọ ká pín kò sí ọjọ́ tí Nàìjíríà lè dá abẹ́ gbàgbọ́ pé Nàìjíríà lè dá torí bí mo ṣe kéré mọ́ yín láti ìgbà kékeré mi náà ti sọ pé Nàìjíríà máa dá ìgò bẹ̀tà Sunny Adé kọ́ lórin Barrister kọ́ lórin Kollington kọ́ lórin Shina Peter kọ́ lórin Obey kọ́ lórin oríṣiríṣi orin ìgò bẹ̀tà Sunny Okosun gbogbo ẹ̀ which way Nàìjíríà everything látọdún yẹn ṣé Nàìjíríà bẹ̀tà kàkà kó bẹ̀tà kí ló ń ṣẹlẹ̀ ó ń wọ́ọ̀sì sí ni mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin bàbá mi wọ̀nyí ẹ̀yin màmá mi wọ̀nyí tẹ́ ẹ bá ní lọ́kàn yìí pé mo fẹ́ fi nǹkan lẹ̀ dá àwọn ọmọ mi àsìkò ti tó tẹ́ gbọ́dọ̀ dìde lórí ọ̀rọ̀ Yorùbá tá a bá bọ́ tá a bá jáde lára Nàìjíríà Yorùbá ò lè tẹ̀síwájú wọ́n ń pa àwọn kan ní researchers àwọn tó máa ń ṣe ìwádìí wọ́n ṣe ìwádìí débi pé wọ́n ní ilẹ̀ Yorùbá wọ́n ti padà sẹ́yìn ní for 54 years Yorùbá land is 54 years backward and America dẹ̀ ń sọ fún wa pé àwọn ti wà ní 50 years ahead àwa yẹn backward meaning that ọmọ tó fẹ́ bí ní the next 50 years America ti ní plan fún ọmọ tó fẹ́ bí ní 50 years ahead America ní plan fún ṣùgbọ́n àwa 54 years backward ní Yorùbá gbogbo nǹkan tá a wá ń sọ pé wọ́n ṣe fún wa táwọ́lọ́wọ́ ṣe bo ní gbogbo ẹ̀ wọ̀ bíbo ni gbogbo ẹ̀ wọ̀ ó ti parun tẹ́ bá lọ sí airport tá à ń sọ lẹ́kọ̀ọ́ sí àwọn àbókí wọ́n dọ́gbọ́n wọ́n gbé airport Àbújá wọ́n fẹ́ renovate ti Kaduna wọ́n wá parọ́ pé wọ́n fẹ́ lo ti Kaduna fún temporary wọ́n kọ́kọ́ ná more than 7 billion naira wọ́n ná sí Kaduna airport wọ́n wá shift airport Àbújá wọ́n shift ẹ̀ lọ Kaduna wọ́n shift ẹ̀ lọ bẹ̀ wọ́n kọ́kọ́ wọ́n renovate ẹ̀ after tó ṣe wọ́n wá renovate ti Àbújá wọ́n ná more than 16 billion sí. èèyàn mélòó nínú àwọn èèyàn yín ló fẹ́ travel out ló lọ́wọ́ aeroplane l'Àbújá gbóná ti wọ aeroplane ibo náà ti ń travel airport tó wà lẹ́kọ̀ọ́ yẹn tẹ́ ẹ bá débẹ̀ lẹ́ni táìsì tó wà ńlẹ̀ ẹ máa sun ẹkún ni it's a sorry state ó ti bàjẹ́ ó ti jẹ pàtà ó ti even terminal tó wà ńbẹ̀ láti ọdún pọ́n ló sì wà ńbẹ̀ wọn ò tún ṣe wọn ò tún kọ́ ibẹ̀ náà dẹ̀ ní orí airport yẹn nìkan ní ọdún 2019 airport yẹn generate $140 million
fún ilẹ̀ Nàìjíríà yìí. Gbogbo international airport tó wà Nàìjíríà mẹ́fà ni. Airport tó wà l'Ékòó, èyí tó wà ní Kano, èyí tó wà l'Abuja, èyí tó wà ní Kaduna, èyí tó wà ní Calabar àti ti Port Harcourt. 6 international airport ta ní nìyẹn. Gbogbo airport wọn yẹn wọ́n ní ọdún 2019 wọ́n generate $180 million. Wọ́n generate $180 million. Nínú $180 million yẹn, Èkó nìkan, Èkó generate $140 million nínú ẹ̀. Kaduna generate bí $2 million bí $3 million. Calabar generate tiẹ̀, Port Harcourt generate tiẹ̀, wọ́n kó gbogbo ẹ̀ papọ̀. Owó tí wọ́n ná sí Kaduna tí wọ́n ná sí Abuja, ẹ̀yin fúnra ṣé wọ́n ná tẹ́kọ̀ọ́ bá sẹ́kọ̀ọ́ ni wọn ò ná. Ṣé bẹ́ẹ̀ láwọn àbúrò tó ń travel àti ẹ béèrè lọ́wọ́ wọn pé báwo ni airport Èkó yẹn tiẹ̀ ṣe rí, wọ́n á ròyìn fún yín. Seaport wa tó wà l'Ékòó, àwọn àlejò ló gbabẹ̀. Àwọn wo ló ń control seaport wọn? Àwọn Hausa, àwọn Fúlàní, àwọn ló ń control ẹ̀. Obìnrin ló ń control Nigeria Port Authority wa, obìnrin ọmọ 40 years Fúlàní. Ẹ̀yin tó jẹ́lẹ̀ bàbá yín táwọn bàbá yín jogún fún tó jẹ́ pé wo Ọlọ́run tó fi wá síbí ni pé káwa Yorùbá wà níbí. Tẹ́ ẹ bá dé airport yẹn tẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọn á gbé yín. Tẹ́ ẹ bá lọ́lọ́run, that is the end. Ní ilẹ̀ wa ṣé lè lọ Kánò kẹ́ lọ dọ́dọ̀kúdọ̀ wò ni kò ná wọn lẹ́yìn tí wọ́n á gé orí yín ni wọ́n á gé ni wọ́n á gé orí yẹn wọ́n á gbé dání kò dẹ̀ sí tẹ́ fẹ́ ṣe. Wọ́n á kó àwọn ọmọ wa wọ́n á kó wọn lọ north wọ́n á kó wọn lọ sójú ogun ẹ lọ pa wọ́n dànù lójú ogun ṣùgbọ́n wọ́n á kó àwọn ọmọ tí wọ́n wá bí wọ́n ní kó máa tọ́ṣọ̀ wá ṣe bẹ́ẹ̀ yín rí kan táwọn sójà fojú wa ń rí ń bí tó bá mistake tó sọ̀rọ̀ lọ́dọ̀ sójà wọ́n á ní kó kúnlẹ̀ sínú omi ẹrọ̀fọ̀ mo ń bọ̀ láti Èkó níjọ́ kan lórí ọ̀rọ̀ Odùduwà yìí mo gba ìlú kan tó ń pè ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà kọjá mo débẹ̀ àwọn pípù yẹn wọ́n kàn kọjá ní o agbára yẹn pọ̀ wọ́n wá ń tíra ìbóyá àwọn arọ́nà gbà wọ́n dẹ̀ kọjá wa mo láwọn idiot báyìí mo ní ká máa wò wọ́n wọn ò ní kúrò láti overtake wọn ò ní lè dúró mi mọ̀ pé ìyàtọ̀ fẹ́ lọ jẹ náà overtake wa lọ jẹ yẹn nígbà tá a máa déwájú ńkọ́ sójà ní kí gbogbo wọn jáde nínú mọ́tò àtẹni tó wa mọ́tò àtàwọn pásẹ́njà wọ́n ní kí gbogbo wọn sùn sínú ẹrọ̀fọ̀ mo bú sẹ́kún mo wọ àyà wọn orúkọ Hausa ló wà ń bẹ parapata Hausa ni wọ́n ní kó máa sùn kó máa swim nínú ẹ̀ àti obìnrin mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí mi kì í ṣe pé mo fi sọ àsọdùn omi fẹ́ máa jábọ́ lójú mi ṣùgbọ́n Yorùbá wo ló lè lọ ṣerú ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n kó wọn wá bí wọ́n ní ẹ wá máa fìyà jẹ wá ẹ lọ sí bọ́dà wa àwọn ló wà ń bẹ̀ tọmọ Yorùbá bá lọ rajà tó fẹ́ kó wọlé wọ́n á sọ fún un pé o lè kọjá yẹn wọlé tó bá ṣagídí pẹ̀lú wọn wọ́n á ṣùtì ẹ̀ wọ́n á pa tàbí kán sísì ẹrù ẹ̀ bọ́dà tí wọ́n tiẹ̀ lọ ṣe findings ẹ̀ mọ iye ẹrù tó jẹ́ ti Yorùbá tí wọ́n sísì sí bọ́dà yẹn tó kẹ̀ síbẹ̀ someone called me from Sẹ̀mẹ̀ láti Sẹ̀mẹ̀ bọ́dà ó sọ̀rọ̀ yẹn ó ní ọjà tó jẹ́ tọmọ Yorùbá tó run sí Sẹ̀mẹ̀ bọ́dà sí bọ́dà nìkan ó lé ní $1 trillion. Ẹ̀yin bàbá mi ìyà jẹ Yorùbá bẹ́ẹ̀ dídá tọ́lọ́run dẹ̀ dá wa kò yẹ ká jìyà torí àwa gan la ní ọrọ̀ jù àwa la lánàá mọ́ nìjú kò sí ìlú tẹ́lẹ̀ wọ̀ ní.